lẹ́lẹ́ ni ó máa fẹ́ iye lẹ́lẹ́ ni ó máa fẹ́ àsíá o Yorùbá nation lẹ́lẹ́ ni ó máa fẹ́ ẹni tí ò bá fẹ́ kó lọ forí ṣanlẹ̀ kó kú lẹ́lẹ́ ni ó máa fẹ́ Tinubu ti fọwọ́ sí lẹ́lẹ́ ni ó máa fẹ́ Aṣíwájú Ahmed lẹ́lẹ́ ni ó máa fẹ́ lọ́wọ́ Tinubu o lẹ́lẹ́ ni ó máa fẹ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ àsíá o Yorùbá nation lẹ́lẹ́ ni ó máa. àti gba lẹ́tà ayọ̀ àti gba lẹ́tà ayọ̀ àti gba lẹ́tà ayọ̀ àwa ò tún ṣẹ̀rù Nàìjà mọ́ àwa ò ní ṣẹ̀rù Nàìjà mọ́ àwa ò ní ṣẹ̀rù. ẹ wò ó èsì ayọ̀ ló wà ń bí yìí àwa ò tún ṣẹ̀rù Nàìjà mọ́ àti gba lẹ́tà ayọ̀ Yorùbá ti gba lẹ́tà ayọ̀ àti gba lẹ́tà ayọ̀ àwa ò tún ṣẹ̀rù Nàìjà mọ́. ọmọ Yorùbá àkọ́kọ́ náà ẹ bá mi ṣe gbòsà 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 f'Elédùmarè ẹ wá ṣe gbòsà 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 fún bàbá wa Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè ẹ tún wá lọ ṣe gbòsà 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 fún akọni Oòduà Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ tún jù gbòsà gbòsà fún gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ kẹ tó wá lọ́jú gbòsà fún Bọ́lá Ahmed Tinubu ẹ̀yọkàn ní kẹ́ ẹ ṣe. Tinubu ti fakọyọ kódà lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá ṣe mọ̀ pé iṣu atẹnumọ́ràn kì í jóná bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ jóná. àyìn àgbà náà lẹ́sìn bọ̀ lẹ́ni alágbẹ̀dẹ tó bá ń lurin lójú kan àmì lórí òun ló dífá fún bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àtàwọn màmá àti bàbá tí wọ́n ń gbìyànjú fún òmìnira orílẹ̀-èdè Yorùbá tí wọ́n ń lurin yìí gbàgbàgbà. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé wọ́n sọ pé wọ́n ṣe rálì wọn ò tí ì ṣe wọ́n sọ pé wọ́n ṣe gbà ẹ máa bọ̀ ẹ wá gbọ́ròyìn ayọ̀. ẹ mọ̀ pé ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́ ohun tí ò yọ ọ̀pọ̀lọpọ̀ nìyẹn torí ọ̀pọ̀lọpọ̀ ń pè mí àwọn wòlíì sọ báyìí o àwọn àfáà sọ báyìí kò gbọ́dọ̀ yẹ míì ti tún wá lọ àgbà yẹn ń kọ́. Ọlọ́run ní tètò àwọn èèyàn náà ló fi sí díẹ̀ àmọ́ ẹ má gbàgbé pé tọ̀sẹ̀ ló nílùú Ọ̀yọ́ bẹ́ẹ̀ ló ní gbogbo eléyìí nígbà táwa ò níbọn tá a fẹ́ gbé tá a lọ fi káàyàn mọ́lé tá a lọ fi gbàjọba téèyàn tó lùwẹ̀ ó dèrò Agodi àbí èrò èwo lọ́wà ní Abẹ́òkúta àbérò Àbújá téèyàn wọkọ̀ fẹ́. Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè gbogbo lẹ́tà tí bàbá ti kọ ẹ mọ̀ pé ìwé kì í parọ́ bẹ́ẹ̀ ni kódà gbólóhùn ẹnu lásán lásìkò yìí ó lè dèrò mo lè deny ọ̀rọ̀ tí mo sọ pé mi kọ́ mo sọ láyé AI AI ló fi ṣe. àmọ́ lẹ́tà tá a kọ pẹ̀lú lẹ́tà headed paper Yorùbá Nation signed by Professor Adébánjí Akíntóyè àti gbogbo àwọn tó tọ́ sí Tinubu ti wá fàṣẹ sí báyìí ó ti pè wá ẹ wò kí ló fà á tó fi gbégbèsè yìí gbogbo ẹ̀ ní ó gbé wá sórí ètò ẹ má jẹ́ gbà yín lásìkò ètò yìí ò ní gùdù mọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi farabalẹ̀ wò dáadáa torí lẹ́tà tí bàbá wa ṣẹ̀ṣẹ̀ kọ níwòye ọjọ́ bíi mélòó sẹ́yìn òun mò ń gbé bọ̀ èsì tí Bọ́lá Ahmed Tinubu náà wá sọ yín wàá gbé wá fún yín. mo sọ fún yín ẹ má gbàgbé nínú àwọn program tí mo ti ṣe pé ẹ bá fẹ́ ṣe rálì yàn táwọn kan sọ pé kinní kan àwa ò gbébọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè àtolóyè Sunday Adéyẹmọ. àwọn kẹtẹ ń gbé pòrí ẹnu ike Adéyẹmọ ò ní wálé wáì tí ò ní wálé ṣe bóun lọ́dà kinní kan lẹ̀. ìkànnì ẹni ibi tí pọnmọ́ lórí balùwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn nígbà tẹ́ ṣàkóbá fún ní July 1 ọjọ́ sí ta lọ́mọ ibẹ̀ kọ́ mò ń lọ
ọ̀yá ẹ wá gbọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ tá máa bá mi kọ́ pé kò sí wórówóró kan, kò sí kìràkìrà kan tẹ́nibọ̀dì máa sọ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Ẹ kọ́kọ́ gbọ́ lẹ́tà bàbá, n bá ti kà á díẹ̀ ń wà lọ fún yín lẹ́sìn tí Bọ́lá Tinubu kọ tó tún fi ránṣẹ́ sí wa, léyìí tó fún wa ní àǹfààní ká máa mọ̀ wípé àti délẹ̀ múṣẹ wa. Òun rèé, bàbá kọ lẹ́tà yìí lẹ́ẹ̀kan sí reminder, Yorùbá Self-Determination Movement. Public letter, His Excellency President Bola Ahmed Tinubu, President of Nigeria. This letter was written May 25. Current letter lélẹ́yìí. Tó dábàá ka lẹ́tà mi ẹ̀rọ ó ti pẹ́ wò ó. Pàápàá àwọn ọmọ ìyá wa, àwọn ọmọ bàbá wa tó wà ní boys quarter, ẹ ti mọ̀ wọ́n. Àwọn náà tó dé ní bá ń gbé boys quarter àtẹ́ni tó ń gbé mi building, ìyàtọ̀ díẹ̀ náà ló máa ń wà láàrin wọn. Kò wọn àwọn náà bẹ́ẹ̀ kan wà ní boys quarter. Bí tí mo wá ń sọ ni wípé wọ́n ń gbìyànjú, omi lọ́pọ̀jọ kà lọ́nà ni wọ́n mọ̀. Kàkà kí wọ́n sì tẹ̀lé ni wọ́n mọ̀ náà. Èèyàn tí ó bá sì mọ̀ náà, àgàgà tó bá ń lọ ìlú Èkó, tó bá ti gba one way àbí BRT, ó ti mọ̀ pé mọ́tò rẹ ti di tìjọba nu. Fún díẹ̀ yìí la ṣe ń sọ fún wọn pé ẹ máa bọ̀. Ibi tó bá yẹ tẹ́ bá lọ gba, tó bá tẹ̀ ń gba BRT, tó ń gba one way ó sì dá. Tó bá lọ gba ọ̀nà tí bíríìjì ẹ̀ tí wọn ò tí complete bíríìjì, tó rò pé wọ́n ti complete bíríìjì, tó bá tẹ̀ náà àwo lọ́nu. Ibẹ̀ kọ́ mò ń lọ, òun rèé ẹ gbọ́. Your Excellency, Baba Professor ló sọ̀rọ̀ yìí, May 25, 2025. Your Excellency, President of Nigeria and most eminent son of our Yoruba nation today. Tinubu is part of Yoruba nation movement. Bẹ́ẹ̀ ni, gbà á àbí kò filẹ̀. Ṣùgbọ́n ipò tí wọ́n ń lé yìí, tí wọ́n bá ti débẹ̀ láàmú ohun tó ń ṣẹlẹ̀. He was one of the people tó sọ pé there is nothing like one Nigeria, nothing than for us to separate, which is sorry. So ẹ̀yin má wàá wò pé torí ẹlòmíì gbólóhùn tí bàbá lò yìí, àgbà ó ń bẹ ni ẹnìkan mú idà lọ́wọ́, ó mú di idà. Ọwá lóun fẹ́ fi gun àbóhun fẹ́ fi ṣá ẹ, tàbí kọ́ ọbẹ̀ òun kóhun tó lè fi ṣá ẹ. Ọwá nírọ̀ o, ọya ìjẹ́kẹ́jọ ọjà. Ìwọ òun mú dì í lọ́wọ́, ìwọ ọmọ pé wàá gé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ní Yorùbá fi sọ yí pé wèrè là á pọkọ ìyàwó kó lè bá àjà rọ́nà lọ. Bí àlè ìyá ẹni bá sì tó bàbá ẹni, bàbá náà lẹ máa pè é. Ẹgbọ́n nǹkan tí Professor sọ. We, your people and kinsmen, àwa ìyẹn rẹ àti ìran rẹ, representing millions of your Yoruba people in Yoruba land in Nigeria and in Yoruba diaspora across the world, have the honor to address this letter to you. We hope and pray that it meets you in a good health and high spirit. We write it to bring it to your attention and to seek your intervention over some concerns of our Yoruba people. First, Your Excellency, we, your people, are seriously concerned about a certain direction in the operation of Authority of Nigeria, Police and Directorate of State Security, DSS, and other federal security agencies among us, Yoruba people of the southwest of Nigeria and of the Kwara and Kogi state. Ẹ wo bí tí bàbá gbé ìròyìn lọ, kẹ́ ẹ lè máa farabalẹ̀ tó o, torí mo mọ̀ pé ọ̀mọ̀wé ni. These federal agencies tend to view all Yoruba youth as insurgents or terrorists. They therefore often abuse the human rights of Yoruba youth by strengthening them, by arresting them,
without just costing them to police cell and then forcing them in paying money for the release. It is obviously that the Nigeria police and other security agencies believe that it is their duty to treat Yoruba youth in this unlawful way. In order to intimidate the youth and therefore compel the youth to abandon their quest for self-determination of Yoruba nation. The example of this outrage against Yoruba youth are too many to be listed in the short frightener letter, but we assure you, Your Excellency, that this human rights abuse occur frequently in all parts of Yoruba. In fact, there have been instances in which DSS operation, when they could not find a young man arrested and detained, his wife and child. Your Excellency, in your side position as a president of Nigeria and a major factor in today's international order, you know very well that self-determination is a right and inalienable right of all indigenous nations of the world. You know that these inalienable rights are enshrined in the law of the international communities and spelled out in many important international nation conventions and declarations. United Nations Chapter, International Covenant on Civil and Political Rights, ICCPR, International Covenant on Economic, Social and Cultural Rights, United Nations Declaration of the Rights of Indigenous People 2007, Africa Chapter of Women. Ẹ wo, ẹ ti mọ̀ pé tí bàbá bá ń kọ òyìnbó, bàbá ò ní kọsẹ̀. Torí kìí ṣe láti kékeré wọn wọ́n ṣe bàbá ẹ̀wọ̀n ìṣọmọ tá a rẹ́ ń léèwé tí ń sásìkọ̀rọ̀ yàrá tí è lọ sùkúù. Bàbá ti bẹ̀rẹ̀ sí ní kóòtù òfin fún Bọ́lá Ahmed Tinubu tó rọ̀rọ̀ yìí pọ̀ jù. Mi ìdẹ̀ fẹ́ kó gùn, ìfẹ́ kétò yìí ó gùn. Kí ni bàbá kọ síbẹ̀? Bàbá kó jọ pétò lórí pé bí àwọn agbófinró Nàìjíríà bó ṣe ń dojúkọ àwọn ọ̀dọ́ wa. Ṣé sì mọ̀ pé tá a bá ń pariwo pé a fẹ́ jáde àfẹ́ ànígbà, kì í ṣe gbogbo àgbàlagbà ló lè bọ́ ta. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ ni kí wàá lọ́gbọ́n tí àwọn Fúlàní yìí ń dá. Torí má jẹ́ ń tàn yín, nínú àwọn security Nàìjíríà Fúlàní lọ́pọ̀ jù. Àtàwùsá, Ìgbò ló tẹ̀lé wọn. Àwa Yorùbá níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, àwọn bàbá wa ò ní jẹ́ á lọ. Àwa ní ò tiẹ̀ ní fẹ́ lọ láwọn ọ̀dọ́ ọ̀gbà yẹn. Ìdí nìyí tí wọ́n fi pọ̀ níbẹ̀. Tẹ́ ẹ bá dénú àárín wọn sì ẹ máa gbọ́ Ìmòrù, Ẹ̀yísá, kinní kan, tó bá yá ẹ máa gbọ́ Ṣúkú. Iná ẹ̀nà fi máa ń gbé Ìgbò tí ọ̀gbọ́ wá ń pa ẹ́ wá bá yín ní DPO. Wọ́n á gbé Ìgbò tí ọ̀gbọ́ wá pa ẹ́, wọ́n á lọ gbé bá wọn ní Gbọ́ra, wọ́n á gbé bá wọn Bàràpá, wọ́n á gbé lọ sí Òkè Ògùn. Níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó wà ń bẹ tí mi ò gbọ́ ìbò. Bàbá bá wá fẹ́ bá DPO sọ̀rọ̀, á wá ṣẹ̀ṣẹ̀ pọ̀ mọ́ ẹ̀. Bí bàbá mi ní kí n sọ fún yín báyìí pé ìyẹn náà máa threaten. Tó bá jó lóyìnbó bí ẹgbẹ́ ẹ̀ lọ́ba bá pàdé àbẹ́ni tó ń sọ Yorùbá yọ yàtọ̀. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó ń ṣe tọ́jọ́ ọmọ Yorùbá tó wà nínú ipò yìí ọ̀dàlẹ̀ ni wọ́n, ṣùgbọ́n ojú wọn ò tó já ń gbọ̀ bá yá. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ nǹkan tí bàbá ṣe ó tú palẹ̀ fún Bọ́lá Ahmed Tinubu pé a ti ń kọ lẹ́tà yìí olóore, àmọ́ bí wọ́n ṣe ń bá yín sọ̀rọ̀ ọmọ Yorùbá, Bọ́lá ti gbà á eléyìí dọ́dọ̀ ẹ̀. Mo dín náà tún ṣe gbòsà fún bàbá wa Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè lẹ́ẹ̀kan sí fún parabarabi tí bàbá yìí ń kó. Ẹgbọ́ tí orílẹ̀-èdè Yorùbá bá dé, kí la fẹ́ fún wọn? Kò sí. Ẹ má lè já tanra wa jẹ. Bàbá kan náà
fẹ́ be our prime minister náà dẹ̀ pé bóyá president or governor or kìnnì kan kí ni wọ́n tún fẹ́ ṣùgbọ́n torí àwọn ààrẹ tí ń bọ̀ bọ́bọ́ tí wọn kò rí o orúkọ wọn ò ní parẹ́ nínú ìwé ìtàn Yorùbá because he started it tó àwọn kan sọ pé wọ́n ti ń pariwo ẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn tó ń pariwo ọ̀dà bí ìgbà yìí ká sọ pé àwọn tó ń pariwo ẹgbẹ́ àwọn fẹ́ dẹ́dún wọ́n ti tẹ pẹlẹmọ ni ó ṣeé ṣe kí bàbá wa kọ́ wá jẹ́ pé bàbá ló wọ́n wá ń lo fà fún ká ti lọ fọ́ àjò báyìí lọ ẹ gbọ́ nǹkan tí bàbá sọ síwájú ó ní wọ́n sọ̀rọ̀ nípa àwọn ìwé bí wọ́n ṣe lọ sí orílẹ̀-èdè torí mi ìfẹ́ kétò yìí ó gùn ni mo ṣe ń kọ̀ tiẹ̀ ẹ má bínú tẹ̀yìn yẹn wa náà dẹ̀ ń sọ pé dátà pọ̀ dátà nǹkan bẹ́ẹ̀ ni àwọn tó ń ṣe dátà náà bá wa mú kéke ṣùgbọ́n bàbá sọ̀rọ̀ pé ìrìn àjò tí wọ́n ti rìn ibi tí wọ́n tún bá a dé tàbá wá sọ̀rọ̀ fún èèyàn bàbá tún pẹ́pẹ́ ọ̀rọ̀ ó jẹ́ kó yí àwọn pé Bọ́lá Ahmed Tinubu àti àjọ àgbáyé iná ẹ̀ ni wọ́n kọ lẹ́tà yìí sí ẹ wá jẹ́ kí n tún lọ mú kókó kan nínú àwọn lẹ́tà yìí torí ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ń béèrè ẹ ti mọ̀ pé tèmi bá ti sọ̀rọ̀ tó bá ti jẹ́ lẹ́tà mo kà àbí ẹ̀rí mo máa ń sọ pé ẹni bá fẹ́ kó bá mi sọ̀rọ̀ àá sẹ́ndì ẹ̀ sí yín àwọn ọmọ ìyá wa náà ní boys quarter àtàwọn tó wà ní self-contained àtàwọn tí lọ́tún lósì àwọn náà máa ń pè a máa ń fún wọn torí pé má jà gbọ́ irọ́ ló wà ńbẹ̀ nǹkan báyìí là ń ṣe àfẹ́kẹ́ èèyàn mọ̀ ó lè ní alábùkún dẹ̀ níyìn pẹ̀lú torí òmìnira Yorùbá ó ti kú òní má jà gbọ́ ibi tí pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè bọ̀rọ̀ yìí dé pẹ̀lú àwọn tó jọ ń ṣiṣẹ́ olóyè Sunday Adéyẹmọ àtàwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ó ti kú òní wákàtẹ̀sí Bọ́lá Tinubu náà wá fèsì kan o léyìí tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ gbọ́ báyìí kí ni Bọ́lá Ahmed Tinubu sọ òun ni wọ́n gbé wá láìpẹ́ tẹ́ fi mọ̀ yìí pé ọ̀rọ̀ yìí ó ti kú òní kìnìkan ó ti di báyìí ìgbésẹ̀ tó wà láàrin èmi àtiwọ́ bàbá kìnìkan àwọn kan gbowó àwọn ológbowó ta ló fún lówó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi máa sọ yí pé kálukú ló ní èmi olówó tèmi fẹ́ náà mi tí ì ní ìbá ní màá ná ṣùgbọ́n ibi tí mo mọ̀ ọ̀rọ̀ ẹnu yìí àtàwọn ìgbésẹ̀ tí mo mọ̀ láti gbé òun ni wọ́n gbé ìwọ tí wọ́n lówó ìwọ náà ẹ̀yẹ́ kẹ́nìkan ó gbà á kókó jẹ kọ́ wá ròyìn pé ìrìn òun máa lọ láì jìyà kò pọ́síbù Ananaya àti Sàfúrà nínú Bíbélì àwọn rò pé àwọn gbọ́n ju àwọn àpọ́stélì yòókù lọ kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa kówó jẹ Gíásì àti wòlíì Èlíṣà Gíásì rò pé òun gbọ́n nítorí pé ẹni yóò fẹ́ ló yẹ ọ lọ ó sì lọ gbowó ẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ fìyẹn lẹ̀ nínú Bíbélì àsì ṣọ́ọ̀ṣì nǹkan tí mo fẹ́ kó yé yín ni wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ẹ jẹ́ kí n lọ sáré sí bẹ̀rẹ̀ parí ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ bàbá gùn òun rèé òun lẹ̀ ń wò rẹpẹtẹ yìí kódà ó tó ọ̀pọ̀lọpọ̀ ojú ìwé ní ṣùgbọ́n ní àkótán bàbá jẹ́ kó yé Bọ́lá Ahmed Tinubu pé níbi tí agbébáadé yìí kò sí àní-àní ẹ jẹ́ kí n lọ sí ibi tó súnmọ́ sàlẹ̀ and most importantly to us Mr. President please grant us your Yoruba people that which have asked for our separate letter ẹ ti ráyé ẹ wo ibi tí bàbá ti ń súnmọ́ àti dánu dúró wọ́n ní and most importantly to us
Mr. President, please grant us, we your Yoruba people, that which we have asked for our separate letter to your predecessor, President Buhari, and to you. What we have asked is that you, as a president of Nigeria, should facilitate negotiation between the representative of the Nigeria federal government and of Yoruba people for the purpose of negotiating our Yoruba nation peaceful separation from Nigeria, to enable us to go and nurse the pains and wipe away the tears of our battered people, and to go and build a sovereignty state of our own, where we can rebuild our life according to desire of cultures and capability, a country where we shall diligently provide abundant opportunity for all our people. That is it. Your Excellency, forcibly keeping us in Nigeria is only a prolonging our people abominable deprivations, insecurity, and pained. Please act on this without any delay. Ọmọ Yorùbá, ẹ dákun, èwo lẹ tún fẹ́ gbọ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ẹ gbọ́ nǹkan tí pòfẹ́sọ̀ sọ, ó kó gbogbo ẹ̀ ní ẹ wá gbọ́, mò ń bọ̀. Àsìkò ti lọ káì, ẹ jẹ́ n sáré mú bíi mélòó wá. Báwo ni bàbá ṣe wá conclude? Eminent father of our embattle and arrest Yoruba nation, please accept the love that we bring in this letter and our very best wish for your good health, your securities, and your success. Your Egbon has ever privileged to deliver this message from your people. Orúkọ tó ń pera ẹ̀gbọ́n mi, ẹ̀gbọ́n lẹ̀gbọ́n máa jẹ́. Ṣé Professor Banji Akintoye jẹ́ ọmọ àná sí Tinubu ni? Lọ́gbọ́n orí bàbá jù, nínú ìmọ̀ bàbá ò ṣẹgbẹ́, ká mọ̀ èèyàn Ọlọ́run ló gbé aṣíwájú dépò ààrẹ láti pò gómìnà, láti ìgbà tó ti kọ́kọ́ ṣe sẹ́nétọ̀. Bàbá náà ti ṣe sẹ́nétọ̀ náà. Bẹ́ẹ̀ ni mo ń sọ̀rọ̀ nípa Professor Banji Akintoye. Ká mọ̀ èèyàn yàtọ̀ sí kéèyàn jẹ́ president Nàìjíríà. Professor Banji Akintoye popular ju Bọ́lá Ahmed Tinubu lọ. Má jẹ́ àtànra wa. Ayé mọ̀ ọ́n. Mi ò ní tàn yín. Bẹ́ẹ̀ lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Tó o bá béèrè lọ́wọ́ ọmọ mi pé ta ni president Nàìjíríà, ó lè l'Adéyẹmọ ni. Kódà láàrin Ìgbò, Haúsá, Fúlàní. Àbá tẹ́ ẹ bá gbọ́, torí ìdí tí mo fi sọ léyìí ni pé ẹlòmíràn àwọn kan tiẹ̀ wà bẹ́ẹ̀, àwọn tó wà ní yàrá kejì. Wọ́n ní Professor Senator Adébánjí Akíntóyè, national leader Yorùbá self-determination movement. Bàbá ló kọ lẹ́tà yìí. Kí wàá ní Bọ́lá Ahmed Tinubu sọ? Ọmọ Yorùbá, ẹ má fòyà. Màá mú èsì Bọ́lá Ahmed Tinubu wá fún yín láìpẹ́. Torí pé kò sí ohun tí bẹ̀rẹ̀ tí kì í lópin. Bọ́ọ̀bá wà wò pé ní tá a bẹ̀rẹ̀ yìí rárá o. Ẹni bá ń sá eré ìje, òpin eré ìje náà máa ń wò, wọn kì í wò bẹ̀rẹ̀. Ìyẹn máa ń gbìyànjú ni. Bọ́lá Tinubu ti wá pe bàbá. Bẹ́ẹ̀ ni bàbá kò tí yet to be official. Bọ̀ gẹ́gẹ́ bí bàbá ti jẹ́ kó yé wa pé ẹ lọ mọ́kàn balẹ̀. Pé gbogbo ìran Yorùbá lẹ́lẹ́ ni ó máa fẹ́, lẹ́lẹ́ ni ó máa fẹ́, àsíá o
Yorùbá nation lẹ́lẹ́ ni ó máa fẹ́. Wípé àsíá yìí máa fẹ́ ni, kò sọ́gbọ́n tẹnikẹ́ni lè dá sí. Bẹ́ẹ̀ ni Bọ́lá Ahmed ó ti wá gbẹ́lé yìí, ṣe bẹ́ẹ̀ ní òrí tẹ́lẹ̀, ó ti rí léyìí. Ẹ mọ̀ pé ẹ̀gbọ́n sábúrò, ọmọ ìyá sọmọ ìyá, báwọn kan bá sọ wọn lè lo olóṣèlú irọ́ o, ẹ gbàdàdà ń bẹ̀. Báyìí kí ló wá fẹ́ ṣe? Ẹ sá ti má jà ọmọ Yorùbá, ẹ má dà lóru, ẹ má bá wọn, ẹ má jẹ́ kí wọ́n rí ẹ̀sùn kankan kà sí wa lẹ́sẹ̀ bí wọ́n ṣe kà á sáwọn ará ọmọ ìyá wa lẹ́sẹ̀ níjọ́sí pé wọ́n gbébọn, wọ́n wọṣọ sójà, kò sí yìí kàn wá ń bì yẹn. Kọ́ba òkè ọ yọ àwọn ọmọ tó wà ń bẹ̀ lágbára lọ́wọ́ lọ́wọ́, wọn ó sì bọ́ ń bẹ̀ láìpẹ́ láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni torí orílẹ̀-èdè Yorùbá máa dé. Rálì ń bọ̀ o. Àwọn ọ̀bìlẹ̀jẹ́, àwọn ọ̀kà, àwọn ọ̀tá ìtẹ̀síwájú, àwọn ló ń ṣàkóbá fún rálì. Nínú ìran Yorùbá ni kì í ṣe Fúlàní o. Bá a ṣe ń dá tá à ń gbé, tá a ṣe ń dárin lábẹ́nú, bẹ́ẹ̀ làwọn kan ń gbé láti ta tá a sì pè sínú ẹgbẹ́ tí wọ́n ń ṣara wa. Àwọn ló fà á o. Yóò sì ṣeé ṣe ká sọ pé oṣù tó lọ la ṣe rálì kí wọ́n ṣàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá. Ìdí nìyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn àgbìmọ̀ fi sọ pé àìrọ́ ẹja farabalẹ̀. Olúwa wí bẹ́ẹ̀ lóòótọ́, ṣùgbọ́n lọ́wọ́ náà ti jẹ́ òye wa pé ilẹ̀kùn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn ló ṣí sílẹ̀, ilẹ̀kùn àṣeyọrí, ilẹ̀kùn àìtàsé, ṣùgbọ́n ọ̀tá ń bẹ lẹ́nu ọ̀nà. Nígbà tó sáwà jáde sọ́wọ́ wọn ni. Bó ṣe jẹ́ nìyẹn. Yorùbá nation, orílẹ̀-èdè tèmi àti ẹni, a sì di dandan ká débẹ̀. Ẹ bá ń tẹ̀síwájú, ẹ máa bá mi kọ síbẹ̀. Yorùbá nation là ń fẹ́, orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Títí ìgbà bí ìta àti pàdé, ẹ ṣé mo dúpẹ́ o. Ó dàbọ̀.